aṣojúṣòfin ti ń gbèrò lórí ṣíṣe àwọn òfin àlàálẹ̀ kéékèèké kan lórí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfẹnukò ìpàdépọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé ìfowópamọ́ àgbà nàìjíríà dìbò lórí 50 bílíọ̀nù náírà fún ìdúróore pàṣípààrọ̀ báwo ló ṣe lọ gbà nínú òǹgbóná fẹlifẹli lẹ́wọ̀n ti jẹ̀gbádùn ẹ̀ lówùrọ̀ tòní. ọjọ́ gbogbo ń tọ́lẹ̀ ọjọ́ kan ń tó lóhun ọwọ́ ti tẹ àwọn afurasí ajalè orí àṣà ayélujára 13 kan nípínlẹ̀ èkó. ẹni tó bá ti fojú dòfin ó di dandan kí dàòfin ó bẹ́ẹ̀ fẹ́ẹ́ àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí tó múnádóko lórí àwọn ẹni afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n ṣekú pa arákùnrin kan nípínlẹ̀ benue. ìròyìn ọ̀hún ló ń wò bọ̀ bí ẹni ó gbálẹ̀ ìyàwó ẹ̀ pa tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. onílù kan ò ní fẹ́ tú o sọ wípé ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì káwọ́ fi ẹ̀yìn rìn láti ìsẹ́yìn dé ìyìn èkìtì ẹni tí ò yìn ní àyìnrìn ẹni tí ò ní yìn ní kò ní yìn ní ni o Sàràkí ṣèpàdé pọ̀ pẹ̀lú Ọbásanjọ́ ó ní òtún alásán lẹ́gbẹ́ APC wọ́n kéré bẹ́ẹ̀ wọ́n bì lóòtú wọ́n bíntí pẹ̀lú láti wá ojútùú sí ìṣòro tó ń dojúkọ Nàìjíríà ẹnu mi ò gbà o àwọn tó wíbẹ̀ lẹ́gbọ̀n. àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti pàdánù owó tó tó bílíọ̀nù 18 náírà ṣẹ́ka sógúndogójì pọ́ùnsì. ìròyìn ọ̀hún ló ń láni lójú bí àwòrán oúnjẹ èyí tí ilé oúnjẹ fi ṣọwọ́ sórí àti ayélujára. orí tí yóò bá kúkú ṣe rere láyé bẹ́ẹ̀ di tẹ́rẹ̀ látòní dọ̀la àṣẹ náà ni bẹ́ẹ̀ ẹni tí yóò bá lo 100 ọdún láyé bẹ́ẹ̀ lépa ìtítí àpèyẹ ọdún náà lókè èèpẹ̀ lásàrí bí oníṣòwò kan ṣe dóòlà igba àwọn ògo wẹrẹ tó kó sí páńpẹ́ ogun nípínlẹ̀ Ebonyi. ẹ máa kan àbùkù bẹ́ẹ̀ lẹ́ ó tì ká àbámọ̀ bọnu pẹ̀lú ẹnu àtẹ́tẹ́ fi ń gbé àwọn adarán tàbí fúlàní míì lórúkọ kórúkọ yìí gómìnà Mohammed ló sọ fún ọtàn bẹ́ẹ̀. ọwọ́ pálábá àwọn olè afọ́ ọ̀pá epo tó tó 50 padà ṣẹ́gi sọ́wọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò olú civil defence nípínlẹ̀ Imo láwọn àti láàrin báwo ẹnu mi àgò èyí tí wọ́n wò kíókíó bí ẹni wọ́n jáwọ́ gbà mọ́ lọ́wọ́ látẹ̀yìn. olúwa Ẹlẹ́dùmarè níbo lójú rẹ̀ wà báyìí a ò mà lẹ́lòmí àlè fẹ̀yìntì bí ó ṣe wọ̀ ìwọ nìkan la gbọ́kànlé wa lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń fojoojúmọ́ gbomi lójú ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ọmọ akẹ́kọ̀ọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti jí gbé nílùú Katsina báyìí o ẹ̀gbọ́n níbo là ń bọ́rọ̀ orílẹ̀‐èdè yìí lọ gbogbo mùtúmù wa. níbi ọ̀rọ̀ yóò padà já sí òkúkú yé nìkan àfi kérésìdò àmọ́ ọkọ̀ wayọ̀ ni ká má rogun abẹ́lé ní Nàìjíríà ènìyàn 5 ló tún ti fara káásá níbi àkọlù tuntun sí ibùgbé àwọn Fúlàní lábúlé kan nípínlẹ̀ Ọ̀yọ́ tí a ń bí. kò pọ̀ kẹ́ wàláì tàláì eléyìí pọ̀ ó pọ̀ dáadáa o ìran àwòrẹ́rìn múṣẹ́ nílé ẹjọ́ lánàá àfi bí ẹni wo eré orí ìtàgé látàrí bí alátìlẹyìn Ṣòwòrẹ́ kan ṣe wọ aṣọ ìbílẹ̀ tẹ̀lé lọ sílé ẹjọ́ ìròyìn ọ̀hún ló yani lẹ́nu tó ń ṣe ni níhà àfi bí ẹni wọ́n gbọ́kọ̀ jí wa gàn wá kámọ́lé láìrò tẹ́lẹ̀. ọ̀làgbàrà ọ̀pọ̀ ó lè pọ̀. fún àkó ojúmọ́ máa ogun ọmọ Nàìjíríà lápapọ̀ lákì o ẹ káàbọ̀ sórí àkọ́sùn ìròyìn òǹgbóná fẹlifẹli níbi táwọn sì máa jù sí yín lẹ́nu táwọn sì máa hàn ní gbígbóná náà fẹlifẹli ẹ má jóni o ẹ sì má honu hòhòhò ẹ máa gbénu bẹ́ẹ̀ ni láti ìkànnì JFM 95.5 náà ni a ti ń kàn sí yín o èyí tó kalẹ̀ sí Jíjẹ́láyé Garden City lọ́pọ̀pọ̀nà ọ̀gbọ̀rọ̀ nílùú Ṣakí àwa ò lọ́lọ́dì kankan o gbogbo ọmọ Nàìjíríà pátálákì gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ̀lẹ́ńbí ó kọ́ tèmi ní Manzurat Raji lórúkọ ẹnìkejì mi. ẹ kú ojúmọ́ aláyọ̀ ní gbogbo ibi táfẹ́fẹ́ ìkànnì JFM 95.5 fẹ́ dé lówùúrọ̀ tèmi pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìtàkùn ayélujára ó ń gbóná fẹlifẹli náà láti ti mú wá fún yín bá a ṣe máa ń mú wá yẹn ẹ fi nǹkan léde tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé iṣẹ́ tá a fi rán bọ̀ ni kó tàkìtì iṣẹ́ tá a fi rán wa là wá ń jẹ iṣẹ́ owó tòwúrò yìí náà ní àsọlà àsọlówó ni ó sì jẹ́ fún gbogbo wa láṣẹ ilé àmì àṣẹ. Rọ́mọkẹ́ Adépọ̀jù lórúkọ tèmi ń jẹ́ ẹ bá wa ká lọ nínú ìròyìn ọ̀hún kájọ jẹ mùkúdùn ẹ̀. ọ̀rọ̀ ajá mú kankan kákòókò tó kọ apapọ̀ mọ́ra. bẹ́ẹ̀ni. ilé aṣojúṣòfin ti ń gbèrò lórí ṣíṣe àwọn òfin àlàálẹ̀ kéékèèké kan lórí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfẹnukò ìpàdépọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé aṣojúṣòfin ti sọ di mímọ̀ pé àwọn
yóò fi òfin àlàálẹ̀ ráńpẹ́ lórí àwọn ìlànà kan tí yóò rí ìṣọ̀kan wà lórílẹ̀‐èdè yìí lọ́lẹ̀ o wọ́n pàkíyèsí ẹ̀ pé nàìjíríà gẹ́gẹ́ bí ìpínlẹ̀ kan ṣoṣo ń ló ń lo ìdá 5 òfin àlàálẹ̀ abẹ́lé nínú irinwó tí wọ́n buwọ́lù fún wọn ó ṣàfikún ẹ̀ pé ìdá 95 ìní nàìjíríà tí ìṣàmúlò nínú àwọn àlàálẹ̀ òfin pẹ́pẹ́pẹ́ náà ọmọ aṣojúṣòfin kan ó ṣàìsọ pé gẹ́gẹ́ bí oníkálukú ṣe ń jàràpà lórí ìdàgbàsókè àwọn ìlànà kan làwọn ti là kalẹ̀ báyìí o láti gùnlé èyí tí yóò sì sòsòrè fún orílẹ̀-èdè nàìjíríà ilé aṣojúṣòfin ti ń gbèrò lórí ṣíṣe àwọn òfin àlàálẹ̀ pẹ́pẹ́pẹ́ kan lórí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfẹnukò ìpàdépọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé ìfowópamọ́ àgbà nàìjíríà dìbò lórí 50 bílíọ̀nù náírà fún ìdúróore pàṣípààrọ̀ báwo ló ṣe lọ gbà ẹ máa bá mi ká lọ. ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ti fẹsẹ̀ kọ lórí owó ìdúróore pàṣípààrọ̀ láti ṣèrànwọ́ tó lọ́rìn fún ètò àgbẹ̀ gómìnà ilé ìfowópamọ́ ọ̀hún Godwin Emefiele ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní Zaoro ìpínlẹ̀ Kebbi nígbà tí ó ṣí ìkórè ọdún 2020 pẹ̀lú pínpín ohun ọ̀gbìn inú ẹ̀rùn ó ṣàlàyé pé ètò NCX yóò fún wọn lóore ọ̀fẹ́ àti gbowó péréte lé ọjà àwọn àgbẹ̀ àti láti dín ìpalára àwọn alágbàtútà lọ́dọ̀ àgbẹ̀ kù èyí ni láti lè fi èrè owó orí ohun ọ̀gbìn sọwọ́ sí nǹkan mìíràn tó lérè lórí jọjọ Emefiele wá jẹ́ kó di mímọ̀ pé àwọn àgbààgbà tọ́rọ̀ kàn gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ṣíṣe ìrànwọ́ fún ètò ọ̀gbìn láti máa pèsè oúnjẹ àti ohun èlò míì fún orílẹ̀-èdè Nàìjíríà ó wá ṣàfikún ọ̀rọ̀ pé àgbẹ̀ mílíọ̀nù 2.9 ni ó ti jàǹfààní nínú ètò ìyàwó ABP èyí tí wọ́n ṣe láti ṣe ìrànwọ́ tó gbópọn fún àwọn àgbẹ̀ ilé ìfowópamọ́ àgbà Nàìjíríà dìbò lórí 50 mílíọ̀nù náírà fún ìdúróore pàṣípààrọ̀ báwo ló ṣe lọ gbà iná ọ̀lẹ́ ti gbọ́ nínú gbóná fẹlifẹli wọn ẹja tẹ̀síwájú. ọjọ́ gbogbo ń sọlẹ̀ ọjọ́ kan mà ní tọ́lọ́hún. bẹ́ẹ̀ni. ọwọ́ ti tẹ àwọn afurasí ajalè orí àti ayélujára 13 nípínlẹ̀ Èkó àwọn afurasí ajalè orí àti ayélujára 13 ó ní àjọ EFCC ti náwó gan o lónìí ní agbègbè Gẹ̀bẹ̀ Àjáwà ní Lẹ́kì nípínlẹ̀ Èkó àwọn ẹni afurasí àwọn ní Idris Ridwan Zonaika Adejumobi Afeez Karim Adediran David Modoize Patrick Abidemi Smart Damilare Gabriel pẹ̀lú Folúwakẹ́ David Tèmọ́ Adélẹ́yẹ Smart Jimoh Ọláìtàn Ọlábọ̀dé Thomas Akínsẹ̀yẹ Máyọ̀wá pẹ̀lú Makọ́lé Ọláwálé àjọ EFCC náwó gan wọn látàn sọ wípé wọ́n lọ́wọ́ nínú ìwà jíjalè orí àti ayélujára gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ńṣe ni wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lẹ́yìn sí onídàájọ́ Olúwaṣeyì Táíwò ti ẹ̀ka ilé ẹjọ́ tó ń sí ìwà ọ̀daràn ti ní àwọn 5 kan náà jẹ̀bi ẹ̀sùn lẹ́ni tí wọ́n ná tí àwọn náà jalè orí àti ayélujára ọjọ́ gbogbo ń sọlẹ̀ ọjọ́ kan mọ̀ ní tọ́lọ́hún ọwọ́ ti tẹ àwọn afurasí ajalè orí àti ayélujára 13 nípínlẹ̀ Èkó. ẹni tó bá ti fojú di òfin ó di dandan kí idà òfin ó bẹ́ẹ̀ fẹ́. bẹ́ẹ̀ni o. àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí tó múnádóko lórí àwọn ẹni afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n ṣekú pa arákùnrin kan nípínlẹ̀ Benue ìròyìn ọ̀hún ló ń wò bọ̀ bí ẹni tó gún àlè ìyàwó ẹ̀ pa tí wọ́n ń fọ̀rọ̀ wá ní lẹ́nu wò ẹ̀ka ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tafa Adams èyí táwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ṣekú pa lọ́jà ìgbàlódé Makurdi lánàá ẹni ọ̀rọ̀ ṣojú ẹ̀ kan ló sọ fún níròyìn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lágogo 11 láàárọ̀ nígbà tí àwọn oníkàràkátà ń tó gba iṣẹ́ òòjọ́ wọn nílé ìtajà kó wá gbogbo àwọn ònàjà ọ̀hún ni wọ́n sàsálà fẹ́mi wọn nígbà tí wọ́n gbúròó ìbọn takòtakò ẹni ọ̀rọ̀ ṣojú ẹ̀ kan tí a forúkọ bò láṣìírí kan ṣàlàyé pé arákùnrin olóògbé ọ̀hún ni ó bọ́lẹ̀ lórí atakùkù nígbà tí àwọn agbébọ̀jà méjì kọ́kàn jáde síta láti ibi táwọn ò mọ̀ tí wọ́n sì yìnbọn méjì tẹ̀léra wọn takòtakò kó tó di pé àwọn fẹsẹ̀ fẹ́ ẹni tó bá ti fojú dòfin ó di dandan kí idà òfin ó bẹ́ẹ̀ fẹ́ o àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí tó múnádóko lórí àwọn ẹni afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n ṣekú pa arákùnrin Benue kan ìròyìn ọ̀hún ló ń wò bọ̀ bí ẹni gbọ́lẹ̀ ìyàwó ẹ̀ pa tí wọ́n ń fọ̀rọ̀ wá ní lẹ́nu wò. kọ́nà sànù à onílù kan
kan ò ní fẹ́ tú o sórí pé ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fi ẹ̀yìn rìnrìn láti Ìṣẹ́yìn dé Ìyìn Èkìtì ẹni tí ó yin ni á yin ni ẹni tí ò ní yin ni kò ní yin ni ni o Sàràkí sì pàdé pọ̀ pẹ̀lú Ọbásanjọ́ wọ́n ní Òṣùà lásán lẹ́gbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ wọ́n kéré wọ́n bíntín wọ́n bì lóò pẹ̀lú láti wá ojútùú sí ìṣòro tó ń dojúkọ Nàìjíríà ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Bùkọ́lá Sàràkí lánàá ti sọ di mímọ̀ pé ń ṣe ni káwọn ọmọ Nàìjíríà má bù kẹ́díwọ́ o kí wọ́n sì má dá ìṣòro tó ń dojúkọ Nàìjíríà lu ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC nìkan láyà torí pé wọn ò tó gba gbásùn lọ́gẹ̀lẹ̀ǹtì láti wá nǹkan ṣe sí ìṣòro náà Sàràkí títún ṣe alága ìgbìmọ̀ apẹ̀tùsáwọ̀ àpapọ̀ òun olùṣe ìlànà àmúṣọ fẹgbẹ́ òṣèlú PDP sọ ohun tí a nílò láti fi wọ́n àtúnṣe bá ń kalẹ̀ sí àwọn ìṣòro tó ń dojúkọ Nàìjíríà pàápàá jùlọ lẹ́ka ètò ààbò ó sọ̀rọ̀ òun ní ṣókí lẹ́yìn ìpàdé bòńkẹ́lẹ́ oníwákàtí méjì gbáko tó ṣe pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí Báàmí Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá ìyàbọ̀ ní ilé ìkàwé rẹ̀ kan nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn onílù kan ò ní fẹ́ tú o torí pé ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fi ẹ̀yìn ìrìn láti Ìṣẹ́yìn dé Ìyìn Èkìtì ẹni tí ó yin ni á yin ni ẹni tí ò ní yin ni kò ní yin ni ní o Sàràkí sì pàdé pọ̀ pẹ̀lú Ọbásanjọ́ wọ́n ní Òṣùà lásán lẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n kéré o wọ́n bí sí bẹ́ẹ̀ wọ́n bì lò láti wá ojútùú sí ìṣòro tó ń dojúkọ Nàìjíríà. ọmọlájí òun á nígbà tó ń sọ̀rọ̀ òun. Báàmí Àrẹ̀mú bó ṣe sọ yóò dàbí pé ó ṣojú ẹ̀ tí gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀. àjọjọ́ kò sí pàdé ni. ìwọ́nu ẹ máa ka àbùkù bẹ́ẹ̀ lẹ́ ó tì ká àbánà bọnu pẹ̀lú ẹnu àtẹ́tẹ́ fi ń pe àwọn adaran tàbí Fúlàní mi lórúkọ kórúkọ gómìnà Mohammed ló sọ fún ọ̀tàn bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Bauchi sẹ́nẹ́tọ̀ Bala Mohammed lánàá ti pé gbọ́nmi sí omi òtó tó wà láàrin òun àti alátakò ẹ̀ gómìnà Samuel Ortom ní ìjà ẹlẹ́yàmẹ̀yà lórí ìpinnu àti ẹnu àtẹ́ tí wọ́n bù lu àwọn Fúlàní tàbí adaran èyí tó ní yóò kábàámọ̀ lórí ẹ̀ Mohammed sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílé ìjọba Port Harcourt ìpínlẹ̀ Rivers níbi tí gómìnà Nyesom Wike pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Adamawa gómìnà Ahmed Fintiri tí wọ́n ti pèpè láti yanjú aáwọ̀ tó wà láàrin àwọn gómìnà ọ̀hún gómìnà ìpínlẹ̀ Bauchi sọ fóníròyìn pé àwọn ò ní lọ́kàn láti pín orílẹ̀-èdè yìí tàbí àwọn ènìyàn inú ẹ̀ rárá o ọ̀rọ̀ ọ̀hún wá jẹ jáde ní ìdáhùn sí ọ̀rọ̀ gómìnà Ortom èyí tó fẹ́ bí làásìgbò láàrin òun àti Mohammed léyìí tí Wike pẹ̀lú Fintiri sì ti bomi paná ẹ̀ ẹ̀rí pé yẹ ká dúpẹ́ lórí ẹ̀. ẹ máa ka àbùkù bẹ́ẹ̀ lẹ́ ó ti ka àbámọ̀ bọnu pẹ̀lú ẹnu àtẹ́tẹ́ fi ń pe àwọn adaran tàbí Fúlàní mi lórúkọ kórúkọ gómìnà Mohammed ló sọ fún Ortom bẹ́ẹ̀. ọ̀tẹ̀ ní sọ̀bàrẹ̀ mo bú ẹ̀ lò làwọn Fúlàní. èmi bíi bò ó. orí tí ọba kúkú ṣe rere láyé bẹ́ẹ̀ di fẹ́rẹ̀ látòní dọ̀la àṣẹ náà ni o bẹ́ẹ̀ ẹni tí yóò bá lo 100 ọdún láyé bẹ́ẹ̀ lépa ètítí apẹ̀yẹ ọdún náà lókè èèpẹ̀ lásàrò ibi oníṣòwò kan ṣe dọ́là ìgbà àwọn ògo wẹrẹ tó kó sí páńpẹ́ ogun nípínlẹ̀ Ebonyi láti jìnnà rere tó tó ibùsọ̀ 19 ọwọ́ kan ní ìwòye Samuel Ogechi tí ń gbọ́ igbe òun ìfọ́kàkàkà àwọn ọmọdé àwọn òbí àtàwọn àgbàlagbà àtọ́jọ́ orí tí wọ́n ti lọ lọ́kùnrin àti lóbìnrin níbi ìdìgbòlù tó ń ṣẹlẹ̀ ní Evian tó jẹ́ abúlé kan níjọba ìbílẹ̀ Ohanko nípínlẹ̀ Ebonyi Ogechi lẹ́ni tí ò fẹ́ kí wọ́n bógun lọ tó sì pàṣẹ lílo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí fi lọ fi ọkọ̀ kó àwọn ọmọdé tí ń lọ bíi ìgbà kúrò nínú ìlú tó gún tí ń ṣẹlẹ̀ ọ̀hún pẹ̀lú onígbọ̀wọ́ ẹ̀ Onyekachi Akin Goodluck oníṣòwò ọ̀hún tí ó ní ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ó ṣe kókó èyí tó ní àwọn ní ògo Nàìjíríà ń ló jẹ́ ẹni ọdún 38 tó fi Onitsha ṣebùgbé tí wọn ò sì bí ẹnikẹ́ni dá láti lọ síbi tí ogun ti ń ṣẹlẹ̀ náà láìsí ààbò tó péye òun àtìlẹ́yìn kọ́lẹ́sọ̀ ààbò láti wọ ibẹ̀ lọ́lọ́ kó àwọn èrò èyí tí ọkùnrin ọ̀hún ṣe bí akin àtàwọn èèyàn rẹ̀ láti lọ dóòlà àwọn ògo Nàìjíríà lọ́la yìí Ogechi ń ló pèsè owó láti wá ọ̀nà fún dídọ́là àwọn ọmọdé ọ̀hún láì ṣe olóṣèlú tó sì pín wọn ká fáwọn mọ̀lẹ́bí ẹ̀ ní Abakaliki ó sì kó àwọn kan lọ sí bùdó Ogunlende ní Abakaliki bákan náà orí sí àbá kúkú ṣe rere láyé bẹ́ẹ̀ dìṣẹ́ rẹ̀ lásán nídọ̀la àṣẹ
ṣe náà ni o bẹ́ẹ̀ ni tí yóò bá lo 100 ọdún láyé bẹ́ẹ̀ lépa ẹ̀tí sí apẹ̀yẹ ọdún náà lókè èèpẹ̀ látàrí bí oníṣòwò kan ṣe dóòlà igba àwọn ògo wẹrẹ tó kó sí páńpẹ́ ogun nípínlẹ̀ Ebonyi. ìròyìn ayọ̀ ni ìròyìn àbíkọ́lá sáà Ọlọ́run máa ran arákùnrin náà lọ́wọ́. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti pàdánù owó tó tó bílíọ̀nù 18 náírà ṣẹ́ka sógúndogójì pọ́ùnsì. ìròyìn ọ̀hún ló ń láni lójú bí àwòrán oúnjẹ ilé oúnjẹ orí ìtàkùn ayélujára. ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àjọ tó ń rí sí pàṣípààrọ̀ owó lánàá ti ṣàlàyé pé kò dín ní mílíọ̀nù 3 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàdánù bílíọ̀nù 18 sórí sógúndogójì pọ́ùnsì àti àwọn okòwò míì tó fi òfààyè gbà. wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé títẹ̀síwájú lórí ètò pọ́ùnsì ọ̀hún yóò mú ìbẹ̀rùbojo báwọn onílé iṣẹ́ pẹ̀lú ọrọ̀ ajé ìṣúná àpapọ̀ èyí tó sì lè mú ìpalára bá ìdàgbàsókè ètò ọrọ̀ ajé níyanyan. ó wá ṣàfikún rẹ̀ pé àwọn máa ṣa ipá àti agbára wọn láti mópin bá ètò sógúndogójì pọ́ùnsì. adarí SEC ọ̀gbẹ́ni Lamido ló sọ̀rọ̀ ọ̀hún níbi ṣíṣí wẹ́báínà kan èyí tí ọ̀gágun Alliance Africa pẹ̀lú àjọ SEC gbé kalẹ̀. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti pàdánù owó tó tó bílíọ̀nù 18 náírà ṣẹ́ka sógúndogójì pọ́ùnsì. ìròyìn ọ̀hún ń láni lójú bí àwòrán oúnjẹ ilé oúnjẹ orí ìtàkùn ayélujára. ó ní bí ọjọ́ tó ń lọ́wọ́ mi láwọn ìsìn ìbùrọ̀ jẹ ọ̀dọ́gbọ́n fọ̀rọ̀ bá ń wí. ìwọ nu. ọwọ́ pálábá àwọn olè afọ́ ọ̀pá epo bẹntiró tó tó 50 padà ṣẹ́gi sọ́wọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni làbólú civil defence nípínlẹ̀ Imo làwọn atiláwí bá wò kíókíó bí ẹni wọ́n jáwọ́ gbà mọ́ lọ́wọ́ látẹ̀yìn. àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni làbólú civil defence ti fìdí ìnáwó gan 50 ènìyàn múlẹ̀ o ní Imo látàrí fífọ́ ọ̀pá epo bẹntiró láàrin ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún tó kọjá sí ọjọ́ 1 oṣù kẹta ọdún tá a wà yìí. adarí ikọ̀ civil defence ìpínlẹ̀ Imo Danjimo Eleza ń lọ ìsọ lójú ọ̀rọ̀ nínú Òwẹ̀rì lánàá nígbà tó ń jábọ̀ ọ̀rọ̀ fáwọn oníròyìn gẹ́gẹ́ bí ara iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ṣe láti fi ṣàjàyọ̀ ikọ̀ elétò ààbò náà tọdún 2021 lórí àkòrí ọ̀rọ̀ ibi ètò tó dálé lórí ìdáàbòbò tó péye ikọ̀ elétò ààbò civil defence láti dóòlà ètò ọrọ̀ ajé àpapọ̀. Elaiza ṣàpèjúwe fífọ́ ọ̀pá epo gẹ́gẹ́ bí ohun tó burú jáì tó sì kó ìpalára bá ètò ọrọ̀ ajé Nàìjíríà. àwọn ọ̀pálábá àwọn olè afọ́ ọ̀pá epo bẹntiró tó tó 50 ṣẹ́gi o sọ́wọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni làbòlú civil defence nípínlẹ̀ Imo làwọn atiláwí bá wò kíókíó bí ẹni wọ́n jáwọ́ gbà mọ́ lọ́wọ́ látẹ̀yìn. Olúwa Elédùmarè níbo lójú rẹ̀ wà báyìí o. àmọ́ a ò mà lẹ́lòmíì àfẹ̀yìntì bí ó ṣe wọ̀ ìwọ nìkan la gbọ́kànlé wa lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń fojoojúmọ́ gbomi lójú ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà. ọmọ akẹ́kọ̀ọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jí gbé nílùú Katsina báyìí o. ẹ̀gbọ́n níbo là ń bọ́rọ̀ orílẹ̀‐èdè yìí lọ gbogbo mùtúmùwà. kò dín ní ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama 3 ni wọ́n tún ti jí gbé lọ lánàá. èyí ni tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ community secondary school èyí tó wà nílùú Runka ìjọba ìbílẹ̀ Safara ìpínlẹ̀ Katsina. ohun oníròyìn rí kọjọ ni pé àwọn agbébọ̀njà ya wọ agbègbè náà ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan tó ń padà sí ilé wọn lẹ́yìn tí wọ́n ti kúrò nílé ẹ̀kọ́. ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní déédéé agogo 3 ọ̀sán lẹ́yìn tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún jáde ìlọlé ní Runka èyí tó wà níjọba ìbílẹ̀ Safara. wọ́n wá jẹ́ kó yé oníròyìn pé ilé ẹ̀kọ́ ọ̀hún kò ju kìlómítà 3 lọ sí abúlé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà èyí tí orúkọ abúlé wọn jẹ́ Gobirawa. Olúwa Elédùmarè níbo lójú rẹ wà báyìí o. a ò mà lẹ́lòmíì àfẹ̀yìntì bí ó ṣe wọ̀. ìwọ nìkan la gbọ́kànlé wa lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń fojoojúmọ́ gbomi lójú ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. ọmọ akẹ́kọ̀ọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jí gbé nílùú Katsina. ẹ̀gbọ́n níbo là ń bọ́rọ̀ orílẹ̀‐èdè yìí lọ gbogbo mùtúmùwà. Ọlọ́run kó máa ṣàánú wa ni kọ́ dọ́là Nàìjíríà kọ́ bọ́ wá sí ìjọba Nàìjíríà lẹ́yìn Ọlọ́run kò sẹ́nì kankan. kò sí. níbi ọ̀rọ̀ yóò padà já sí òkúkú
yẹ nìkan o àfi kẹlẹ́dùn a máa kó wáyọ ní kámọ́rọ̀gùn abẹ́lé nàìjíríà ènìyàn márùn-ún ló tún ti fara káásá o níbi àkọlù tuntun sí ibùgbé àwọn fúlàní lábúlé kan nípínlẹ̀ ọ̀yọ́ tí a ń bí àwọn tuntun ní ìtútù ṣẹlẹ̀ o lánàá ní abúlé ìdí ìgbà olómi ní ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ apárẹ̀wà sùúrùlérè nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí àwọn agbésùnmọ̀mí kan ṣàkọlù sí ìletò àwọn fúlàní tó jẹ́ àkọlù ìtàjẹ̀sílẹ̀ tẹ́nìyàn márùn fi farapa yánnayànna adarí kan civil defence orílẹ̀-èdè yìí ṣẹ̀ka ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni iskilu akínsẹ̀yà fìdí àkọlù múlẹ̀ nínú àtẹ̀jáde kan alukoro àjọ náà spt olúwọlé olùṣègùn buwọ́lù ó tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ pé onírànràn ohun ìjagun olóró làwọn rí gbà lọ́wọ́ àwọn afurasí tó ẹ mọ́mọ́ sí ìrìn alùpùpù bàjáàjì pupa kan tí nọ́mbà ìdánimọ̀ ọ̀ṣunwàǹbẹ̀ ti ṣe ekg 100 up ìbọn ìbílẹ̀ kan àdá epo bẹntiró tí wọ́n ti rọ sínú ke torchlight àti oògùn abẹnugọ̀ngọ̀ níbi ọ̀rọ̀ yóò padà já sí òkúkú tí ìyẹn nìkan o àfi kẹlẹ́dùn àkówayọ ni kámárọ̀gùn abẹ́lé ní nàìjíríà ènìyàn márùn-ún ló tún ti fara káásá níbi àkọlù tuntun sí ibùgbé àwọn fúlàní lábúlé kan nípínlẹ̀ ọ̀yọ́ tí a ń bí. jókòó dáadáa lórí ìròyìn tí mo fẹ́ kà yìí. tọ́ kó pọ̀ kẹ́ wà láìtàláì opp léyìí nítorí ó pọ̀ pa ìran àwòrẹ́rìn músẹ́ nílé ẹjọ́ lánàá àfi bí ẹni wéré orí ìtàgé látàrí bí alátìlẹyìn Sowore kan ṣe wọ aṣọ ìbílẹ̀ Yorùbá tẹ̀lé lọ sílé ẹjọ́ ìròyìn ọ̀hún ló yani lẹ́nu ṣe ni níhà àfi bí ẹni wọ́n gbọ́kànjú ìwagàn wá kámọ́lé láìrò tẹ́lẹ̀ eré oníṣe gba ilé ẹjọ́ májísírèètì Wuse Zone 2 nílùú Àbújá lánàá gẹ́gẹ́ bí arákùnrin kan ṣe wọ aṣọ ìbílẹ̀ Yorùbá pọ́nbélé tẹ̀lé Ọmọyẹlé Sowore lọ sí ilé ẹjọ́ arákùnrin tí a kò mọ orúkọ ẹ̀ ọ̀hún ni ó wá sílé ẹjọ́ náà láti gan ní àfijì ìjẹ́jọ́ Sowore pẹ̀lú ènìyàn mẹ́rin mìíràn lórí ẹ̀sùn mẹ́ta tó gbópọn kan èyí tí wọ́n fi kàn án nípa fífi ojú di òfin arákùnrin náà láṣọ rẹ̀ ọ̀hún jẹ́ aláwọ̀ dúdú àti pupa pẹ̀lú àdáṣe fìlà látara aṣọ ọ̀hún lọ́wọ́ ọ̀tún ẹ̀ ni ó tún mú ìrùkẹ̀rẹ̀ àbáláyé sí bẹ́ẹ̀ ló tún gbé igbá lọ́wọ́ pẹ̀lú kò tún ṣàìgbé àpò àwọn ọdẹ ilé tí àwọ̀ rẹ̀ jẹ́ pupa lọ́wọ́ ìkarahun ìgbín wà ní ọwọ́ àlàáfíà rẹ̀ ó wá to owó ẹyọ sí gbogbo ara aṣọ aláràǹbarà ọ̀hún pẹ̀lú nǹkan kan tó jọ polo orí ẹranko kan nínú igbó ẹgbọ́n ṣogun láyé ni kó pọ̀ kẹ̀ wà láìtàláì opp ìròyìn eléyìí nítorí ó pọ̀ pa ìran àwòrẹ́rìn músẹ́ ní ilé ẹjọ́ lánàá àfi bí ẹni wéré orí ìtàgé látàrí bí alátìlẹyìn Sowore kan ṣe wọ aṣọ ìbílẹ̀ tẹ̀lé lọ sílé ẹjọ́ ìròyìn ọ̀hún ló yani lẹ́nu ṣe ni níhà àfi bí ẹni wọ́n gbọ́kànjú ìwagàn wá kámọ́lé láìrò tẹ́lẹ̀. báwọn adájọ́ ti bá rí gan wọ́n dàpọ̀ ẹ̀rẹ́pàjáre pé kí ló dé ṣégun láyé ni àfi bí àwàdà kẹríkẹrí. gbàtẹ́mi náà rí àwòrán òun mo bú ẹ̀rìn pé ọmọ odò àkàrẹ̀ láyé ọmọ Yorùbá àṣà ń bẹ nílẹ̀ Yorùbá. mo gbóṣùbà. gọ́ngọ́ sọ lánàá ó lágbára àfi ìgbà tí bá mi kẹ́ bá dira ogun. ó lágbára. rọmọkẹ́ ọ̀já máa ń lọlé àbí kì í ṣáàdùn púpọ̀ tó nìrẹ́ Yorùbá ẹ̀ sáfógun bí bàbá nìkan bá dì ara ni pé mo kérógun fúnra mi tó àwa ń relé tí a o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣeré mi gan pé mo dì á mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó kọ́ mi kí ló dì kódà àwọn ọ̀gá mi tó àyàn agbára bí wọ́n ṣe rí mi tí mo dì á mọ́ra wọ́n ti mọ̀ pé mi gangan ṣé owó ẹyọ ni wọ́n gbé sára ní àdìkàrà èmi gẹ́gẹ́ ẹni tí wọ́n pè ní akin tó rí ogun tí òun sá mo dì í mọ́ra èmi fún àmì mo dè mọ́ra ni pé níbo ẹ tá dànù àwọn ta ni ọmọ pákínkẹ́ akọ́là àwọn èsojo. bó ṣe yẹ kó rí. ẹwọ èmi relé tí a o Manzura Alhaji ló kan tí mò ń jẹ́ wọ́n ní kí n sùn síbí kí n ti yín Manzura Alhaji ló kan tèmi ń jẹ́ o ọmọ Sakisi làwọn ògùn ọ̀rọ̀ kan àwọn erógun sá. bẹ́ẹ̀ ni o Rọ́mọkẹ́ Adépọ̀jù lórúkọ tèmi náà kò yí padà mo lérò pé ẹ gbádùn ìròyìn ọ̀hún bá ṣe gbé wá fún yín bá ṣe ń rẹ́rìn síra wa lóòrọ̀ tòní ire ayọ̀ kò ní fi lé wa sílẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo ohun tó sì ń bà wá nínú jẹ́ bá a ṣe jí lóòrọ̀ yìí kó digbó rere àtẹ̀pá báyìí lẹ́sẹ̀ ń tẹ̀nà ó lọ pé àní rí mọ́ àṣẹ́gun kí ló dé.
mo fàṣẹ sí i. kàtà ń ṣe ọ́ ni. lágbára màá mi bàbá mi. mọ́tù kẹlẹ̀bẹ̀ yàrá agbára la wà mọ́tù kẹlẹ̀bẹ̀. ọwọ́ à ń lẹ o.